أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد. اللهم صل على محمد وآل محمد وعلى آله ينابع الحكمة والمعرفة وأصحابه المنتجبين وعلينا معهم يا رب العالمين. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ntí a máa gbéyàwó ní eré ètò yìí, òun náà ni n tó ní ṣe pẹ̀lú ẹbí, ojú tí Islam fi wo ẹbí àti síso ẹbí papọ̀. A rí i pé ẹbí ó jẹ́ ọ̀kan lára àwùjọ, òun náà àwùjọ kékeré ni tó já sí pé àwùjọ yìí ó ṣe pàtàkì. Tí àwùjọ ọ̀hún bá dáa, yóò lápa lára ọmọ ènìyàn. Tí àwùjọ yìí, tí ẹbí yìí tí ó bá sì dá, yóò lápa lára ọmọ ènìyàn. Bí ó sì wá lápa lára ọmọ ènìyàn náà ni yóò lápa lára àwùjọ ńláńlá. Wọn láfi rí pé Ọlọ́run ọba ìlékè ọlá ó ka ẹbí kún púpọ̀, ló fi ń sọ fún Ànábì wa Muhammad nígbà tí Ọlọ́run kọ́ gbé dìde ní òjíṣẹ́ pé wa anzir ashiratakal aqrabin. Ìrẹ́ Ànábì wa Muhammad ṣe kìlọ̀ fún àwọn ẹbí rẹ̀ tí wọ́n súnmọ́, nítorí pé Ọlọ́run mọ aburú tí ń bẹ níbi kí ẹbí kó má dá, ó sì mọ àǹfààní tí ń bẹ níbi kí ẹbí ó dá. Èyí tí a máa gbéyàwó ní òní, òun ni pàtàkì ẹbí gangan. Àyà àkọ́kọ́ tí a gbéyàwó, òun náà ni àyà alákọ̀ọ́kọ́ tó wà nínú Suratul Nisa, badal isti'adha wal basmala. Ọlọ́run sọ báyìí pé yá ayyuhan nas taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa wattaqullaha alladhi tasaaluna bihi wal arham inna Allaha kana alaykum wakiba. Ọlọ́run sọ pé yá ayyuhan nas, mo pè ẹ̀yin ọmọ ènìyàn, taqu rabbakum, ẹ bẹ̀rù Ọlọ́run ọba yín, alladhi khalaqakum min nafsin wahida, ọba tó já sí pé òun ló dá yín látara ẹ̀mí kan ṣoṣo, wa khalaqa minha zawjaha, látara ẹ̀mí yìí Ọlọ́run wá dá ìyàwó rẹ̀, wa batha minhuma rijalan kathiran wa nisaa, ó wá mú jáde látara ẹ̀mí méjèèjì yóò àwọn ọkùnrin tó pọ̀ àti obìnrin. Lẹ́yìn wá gbọ́dọ̀ Ọlọ́run sọ pé wattaqullaha, ẹ bẹ̀rù Ọlọ́run ọba yìí, alladhi tasaaluna bihi wal arham, ọba tó já sí wípé pẹ̀lú rẹ̀ lẹ́ máa fi ń béèrè nǹkan ní ọwọ́ ara yín, bẹ́ẹ̀ náà ni ẹ bẹ̀rù ẹbí. Inna Allaha kana alaykum wakiba, dájúdájú Ọlọ́run ọba ó ń dóde ẹnìkọ̀ọ̀kan wa, Ọlọ́run ọba yín sọ olùkálukú wa. Ìtí a fẹ́ fà jáde nínú àyà yìí, òun náà ni wípé àkọ́kọ́ ń bẹ, òun náà ni ìpáyà Ọlọ́run ọba, ìbẹ̀rù Ọlọ́run ọba. Òun náà ni kéèyàn sọ Ọlọ́run ọba fi sirri wal alaniya, kéèyàn sọ Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba. Ìsọ Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba, òun náà ni kéèyàn má ṣe Ọlọ́run ní kọ̀kọ̀ kó sì má ṣe ní gbangba. Èyí ni alákọ̀ọ́kọ́ tí a fà jáde níbi àyà yìí. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni tó ní ṣe pẹ̀lú ẹbí. A rí i pé bí Ọlọ́run ọba àlékè ọlá bó ṣe tóbi tó, ó fi ẹbí, ó fi tẹ̀lé ìbẹ̀rù ara rẹ̀, wípé lẹ́yìn ìgbà tẹ́ bá bẹ̀rù mi tán, ẹ bẹ̀rù ẹbí náà. Pẹ̀lú báyìí iná láfi rí pé ẹbí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹ̀sìn, wípé ẹ bẹ̀rù ẹbí, ẹ má já okùn ẹbí. Èyí alákọ̀ọ́kọ́ ní nǹkan tí ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí a fà jáde. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni ibi tó já sí pé tọ́lọ̀ sí ní wattaqullaha alladhi tasaaluna bihi wal arham. Àwọn àfún ní tafsir wọ́n sọ wípé tasaaluna níbí yìí a lè tú sí ọ̀nà méjì, ní pé ká ní pé ẹ bẹ̀rù Ọlọ́run ọba àti ẹbí tó já sí pé ẹ máa fi ń búra fúnra yín. Èyí ni ìtumọ̀ alákọ̀ọ́kọ́. Àbí ká tú pé ẹ bẹ̀rù Ọlọ́run àti ẹbí tó já sí pé pẹ̀lú wọn ilé ilẹ̀ máa fi ń béèrè kan ní ọwọ́ ara yín. A rí i pé kíní yìí náà kọ́mọ̀ ní ọ̀dọ̀ tiwa náà, ó kọ́mọ̀ ní àwùjọ wa. Àmọ́ bẹ̀rẹ̀ bá àmọ́ fọlọ́run bá bẹ̀rẹ̀, mo fi okùn ẹbí, mo fi ìbọ̀dá kùn sí nǹkan báyìí fún mi. Àbí ká fi búra ń gbà mí pé
mo fi okùn ẹbí mo fi búra. Èyí náà ń sọ fún wa wípé ẹbí ó ṣe pàtàkì. Ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí a tún fà jáde òun náà ni tá bá lọ wo ìpìlẹ̀ àyà yìí gangan bí Ọlọ́run ṣe sọ pé òun dá wa lákọ àti lábo ó sì dá wa látara ẹ̀mí kan ṣoṣo. Ìtumọ̀ rẹ̀ ni pé bá a ṣe sọ láti ìpìlẹ̀ yìí pé ẹbí ọjọ́ ọ̀kan lára àwùjọ ńláńlá, ẹbí sì jẹ́ àwùjọ kékeré. Pẹ̀lú báyìí a rí pé gbogbo ọmọ ènìyàn iná náà ni ó jẹ́ ẹbí fún wa nítorí pé gbogbo wa náà látara ànábì Ádámù ni a ti jáde. Kẹ́nìkan wá jẹ́ Haúsá kó jẹ́ Ìgbò àbí kó jẹ́ elédè míì kò sọ wípé ká má ṣe dáadáa sí wípé ká máa hùwà bú sí nítorí pé ọmọ ènìyàn ìmọ̀ kọjá sí pé ahun laka fi din nínú kó jẹ́ pé ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn àbọ̀jọ́ ọmọ ìyá rẹ nínú ìjọ́mọ ènìyàn. Àyà yìí ń sọ fún wa nípa pàtàkì ẹbí. Èyí bí ni a ti dó ní òní tí ó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ wá àwọn àyà tí ó bá tó tẹ̀lé á tún máa gbéyàwó. Wa sallallahu ala sayyidina Muhammadin wa alihi at-tayyibin at-tahirin. Allahumma salli ala Muhammad wa ali Muhammad wa ajil farajahum.